ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń bí mo lè kí n káàbọ̀ kí n tún máa fi kí n pé ẹ̀kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ń ìlànà iṣẹ́ gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti wà fún society. pẹ̀lú Ọlá Ọ̀nàbàjọ lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television Yorùbá yín ẹ máa yí kò rẹ o ẹ máa wo Kaftan. ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ wa. àtọ̀yọ́ ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ ọ. ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ wa. ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ wa. torí ohun tí a dá wọlé a yọrí sí rere, ohun tí a béèrè lolúwa yóò ṣe. bẹ́ẹ̀ ni ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́. ó yá ọdún yìí àtúrà túra túra túra. ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ wa. ohun tí a dáwọ́lé tilétilé a yọrí. gbogbo olólùfẹ́ ètò ìjíròrò òwúrọ̀ lolúwa yóò ṣe lágbára olúwa. ọdún yìí àtúrà kò ní lè kókó mọ́ wa. á tù wá lára o, á tù wá lára o. ó yá ìgbà yìí o àsìkò yìí o á tù wá lára o. á tù wá lára 2022 o á tù wá lára o. Happy New Year! a kú ọdún tuntun. èkejì mi ìwọ mo jírí ní 2022 olúwa máa ṣe wọn. a sọ pé Happy New Year ọdún ayọ̀ ló nígbà tá a máa gbọ́ jẹ́ fún wa. gbàngàn lánàá 31st. lẹ́ni ní nídàjí lóru mọ́ bẹ́ẹ̀ ní nídàjí lóru mọ́jú èní. àtúndúpẹ́ fọlọ́run àfòfáyọ̀ wáwa náà ṣá. bẹ́ẹ̀ ni torí ọ̀pọ̀ ìjì ló jà. ní ògbólógbò ọdún 2021 kò sì dì wá mẹ́rù lọ. ó rí pé ọpẹ́ ìyìn àtògo náà ló yẹ fún Elédùmarè torí ẹ̀ la ṣe gbégbá ọpẹ́ wọlé ta gbégbá àjò wọlé òun ló yọ níbo rẹ̀. ta gbégbá àdúrà wọlé. ṣé o mọ̀ pé síbẹ̀ náà àwọn kan náà ṣì máa sọ pé ìtì ẹni mo fẹ́ máa dúpẹ́ fún. kí la fẹ́ máa dúpẹ́ fún. oúnjẹ ni ò sí ilé yìí báwọn ọmọ ṣe máa wọ skul gan kò tiẹ̀ yé mi bá ṣe máa san ó jẹ́ dúpẹ́. ó jẹ́ dúpẹ́. ṣebí torí pé o wà lálàáfíà ara ló ṣe rántí. bẹ́ẹ̀ ni. ẹni tó ti kú rántí pé òun fọmọ sáyé ó tiẹ̀ lọ́rẹ̀ẹ́ mi kan. bo. bàbá ẹ̀ ti kú ìyá ẹ̀ ti kú. bàbá ní tọ́ba ní àkókò ọ̀run òsùn ayé gbàgbé òkú ọ̀run sùn ó ọ̀run a ló ọ̀run ó fi pílò rọrí ó ọ̀run ilé òun ti kú tipẹ́tipẹ́ rí bẹ́ẹ̀ ni òun ò ní májíìkì owó nínú àkáǹtì òun ò tiẹ̀ rírí kó bóun sọ̀rọ̀ rí pé kí so èèyàn tó ti kú ó dọmọlẹ̀ kò rántí pé ọmọ ò lọ sí skul. àwọn Yorùbá gan tẹ̀sán wọn pé bí èèyàn bá ti kú ó ti kú náà nìyẹn gbàgbọ́ wa ni ó dàrínà kò ó dojú àlá ó di kinní kan ẹni bá ti kú ó ti lọ ó ti kú ṣùgbọ́n torí pé àwa wà láàyè a wà láyé òun ló jẹ́ ká lè máa dúpẹ́ òun ló jẹ́ ká lè máa ṣàròyé àwa tá à ń ṣàròyé o bẹ́ẹ̀ni ló jẹ́ ká ẹ̀yin tẹ́ bá ń ṣàròyé ló jẹ́ kó lè máa ṣàròyé ló jẹ́ kó lè máa ṣàròyé yé ṣàròyé wọ́n gbégbá ọpẹ́ àròyé ò tiẹ̀ ní tó létí tó fi ń gbọ́n sí tó lójú tó fi ń wò yé gbégbá ọpẹ́ gbégbá ọpẹ́ akọ̀ máa fi àníyàn a máa fi dára wa láàmú bẹ́ẹ̀ni a máa fi fúnra wa lórí fífọ́ tọ́lọ́run ò ìdààmú tọ́lọ́run ò fún wa ní tó jẹ́ pé Ọlọ́run sì máa padà ṣe wẹ́rẹ́ gbogbo nǹkan tá a fẹ́ náà ló máa ó sì máa bọ̀ but anxiety máa ń pọ̀ fún wa anxiety ni ẹ jẹ́ ká máa fi yẹn náà ká máa fi kí yín káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Kaftan television Yorùbá tìyín orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayọ̀lúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́ tìyín gangan tí ò kọ́ mọ̀ ẹ mọ̀ pé tí n bá ti dé lójoojúmọ́ ń pè é èmi lọ́mọ
bàbá àgbàlagbà bàbá tó bá lórí ohun gbogbo arúgbó ọjọ́ àdàgbà mọ́tẹ̀ pa àdàgbà mọ́tà má pààrọ̀ òye ọjọ́ kan lùkàn pa ọ̀pá kan wíkọ́ yìí gbanigbani tí à ń sáyà ọ̀ràn ọmọ níṣẹ́ fàyà tí ẹkùn ọkọ̀ òkè bá mi náà ní jẹ́ gbogbo orúkọ tí mo dá yẹn ṣàlàáfíà ni mo bá yín gbogbo ẹ̀yin tèmi lọ́ọ̀dẹ̀ ẹ kì í máa sọ pé happy new year happy new year ẹ mọ̀ pé mo love yín gan èmi love yín o èmi náà mọ̀ pé ẹ̀yin náà love mi gẹ́gẹ́ jí mi wá bá ń kí àwọn aráalé jàre. ẹ̀yin aráalé mi náà kí yín lápá ọ̀dọ̀ tèmi mo kí yín lẹ́yìn mo kí yín ní tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo kí yín tológun mo kí yín káàkiri gbogbo ibi tí ẹ wà àti ẹ ti ń wò wá akọ̀tun ètò náà ìjíròrò òwúrọ̀ tó tún kán sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ní sáà yìí lọ́dún tuntun lákọ̀tun ọdún tó tuntun àwọn atọ́kùn ètò yín gan àti tuntun àbá tuntun ní ọdún tuntun yìí ọlá àtúkọ ọlá àtúkọ ayọ̀ àtúkọ dé à ń kó tẹ̀lé yín àti 2018 2019 2021 2022 àtúkọ wá fún yín ẹ̀yin náà ẹ ní fẹ́ sọ pé ẹ fẹ́ kí ayọ̀ àti ọlá bá yín rìnrìn àjò 2022 ó di dandan ká bá yín rìn bẹ́ẹ̀ ni orúkọ tèmi náà yí padà Yétúndé aya Adéyẹmọ aya wọn ló mú Èkìtì ọmọ wọn lóńdó Oǹdó Òkè Àgbè Àkókó máma pé èmi lọmọ Àgbógbómọ̀jà ọmọ àtòrí ìlẹ̀kẹ̀ báyìí dólùkọ Ọ̀yọ́ èmi lọmọ mímìjì káyẹ̀nà bí ọkọ ọmọ wàá ọmọ wò ọmọ wàwà wówó Dúdúyẹmí lórúkọ bàbá tó bí mi lọ́mọ ẹ káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lówùúrọ̀ yìí èmi àti Ọlá sì ti wà ní digbín fún yín láti bẹ̀rẹ̀ ọdún yìí jálẹ̀ lágbára Ọlọ́run tí kankan ò sì ní ṣe wá tí ò sì ní ṣẹ̀yìn olólùfẹ́ wa náà ẹ máa bá wa ká lọ. láṣẹ Ọlọ́run ọba kejì mi ò ṣe kó àtótónu ọdún ayọ̀ lákòókò máa ṣe ojú wa dẹ̀ máa rọ́dún nígbà tí wọ́n bá máa ṣe irú ọdún eléyìí lẹ́ẹ̀mí wọn kúkú ní fi èmi àti ẹ̀ ṣàwátì wọn ní fi gbogbo ojú tó ń wò wá nínú ilé wọn ní fi yín ṣe àwátì lágbára Ọlọ́run ọba tí mo pé tá a bá ti dé sórí ètò báyìí àwa àti àwọn àlejò wa náà lájọ máa ń dé ṣé wọ́n rí àlejò wa tájọ sọ̀rọ̀ lẹ́nu wọ́n gẹ̀bẹ̀ ti gọ̀. ó ga tó bá ń gbọ́ gọ̀bì wọ́n gẹ̀bẹ̀ ti gọ̀. tó bá ń gbọ́ gọ̀bì gọ̀bì gọ̀bì. àwọn eléyìí la máa sọ wípé gbẹ́nu ẹ̀ sàn gọ̀bì gbé báyìí. ẹ̀yin aráyé ẹ̀ ti ń worí àga wọ́n wà nínú yàrá àgbàlejò wa ń bí wọ́n ti jókòó àti gbága fún wọn ṣùgbọ́n tó bá tó àsìkò ẹ rí ojú tiwọn á jọ ṣètò tèmi tọdún tuntun yìí ni yóò dùn yóò lárinrin yóò ṣe kíni gbọ́ngbọ́n àtúnṣe kíni àtúnkàn sí ṣùgbọ́n níbẹ̀ ọ̀rọ̀ mọ̀ràn kékeré tí mo mú wá tí èmi àti kejì mi tá a máa jọ fi ṣíra wa létí lénìí ó ní mo á pè ní má jẹ́ àjẹnilẹ́sẹ̀ bọ́dún tuntun ṣe wọlé yìí má ní ìwà ajẹnilẹ́sẹ̀ má jẹ́ kán mọ̀ pé wọ́n gangan ní ajẹnilẹ́sẹ̀ àwọn ajẹnilẹ́sẹ̀ wọ́n wá sọ pé ajẹnilẹ́sẹ̀ wọ́n bá jẹ́ tán bíi eku yìí abẹ fàtẹ́gùn sí wọ́n ń jẹ́ ẹlẹ́sẹ̀ o ó ń rẹ ẹlẹ́sẹ̀ jẹ́ o níbi tí wọ́n ti ń fàtẹ́gùn sí ẹ̀jẹ̀ ó ti máa yọ o. wàá kọ̀ jí ní àárọ̀ á dẹ̀ máa dùn mọ́wọ́. bá ti jí láàárọ̀ lẹ́sẹ̀ ó máa ta ẹ́. ẹ máa ta ẹ́ wọ́n hùwà ajẹnilẹ́sẹ̀ ọdún tuntun la mú yìí gbogbo wa tó o ní ìwà ajẹnilẹ́sẹ̀ lọ́wọ́ bá a ṣe mú ọdún tuntun yìí ẹ mọ̀ kì í bọlẹ̀ ẹ mọ̀ ṣe ìpinnu tuntun tabatẹ̀ ń sọ pé ajẹnilẹ́sẹ̀ ta ni gangan là ń pè lájẹnilẹ́sẹ̀ gbogbo òwò tó jẹ́ pé ire inú ọmọlàkejì ẹ kì í wù ẹ́. àfi kó máa bí ẹnu. àfi kó bí ẹnu. tó bá ṣe nǹkan tó dáa. kò ní wù ẹ́. kò ní wù ẹ́. fúnra rẹ̀ ló máa sọ pé I'm not a party to it. tán bá wá pè ẹ́ pé òróró yẹn and she is doing well and he is doing well. ẹ jẹ́ ká fi ṣe nǹkan báyìí wá ní kí ṣẹ̀rò bó mọṣẹ́ yẹn ni. kí ló ń ṣe. kò mọṣẹ́ yẹn. kí ni nǹkan tó ń ṣe bó ṣe wà yẹn mi ni mo kọ́ ń ṣe. ọpẹ́lọpẹ́ mi lára ẹ̀. ṣé ọlá orí ètò yẹn tó wá ká ní pé mi kì í lọ sórí ètò yẹn ni kò lè dún. abẹ́ ẹ̀rọ lọ́hùn. ṣé wọ lọ lọ́hùn. ṣé wọ lára àwọn ìwà tó jẹ́ pé kì í jẹ́ kí èèyàn ó tètè gòkè àgbà. bẹ́ẹ̀ni kì í jẹ́ kí èèyàn ó tètè gòkè àgbà. ó dáa kó o mú sọ́wọ́ òsì ẹ lọ́dún 2022. kì í jẹ́ kí èèyàn rá láàánú. o lè rá láàánú. nítorí tó bá rẹ́ni tó fẹ́ ga tó ò tiẹ̀ gbárùkù tí kò kọ́wọ́ tí tó jẹ́ pé
gbogbo bó o ṣe máa fà á lulẹ̀ ló ń wá. Báwo ló ṣe mọ̀ pé tó bá débi tó ti ga yẹn tán ó ń bọ̀ ìwọ gangan lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ fà? Nígbà tó bá sọ pé èèyàn ń ṣe nǹkan rí ó gbé nǹkan kalẹ̀ tó jẹ́ nǹkan tó dáa kí wà wá dúró nídúró pé ẹja máa wo ibi tó máa bọ́ sí. o fẹ́ dúró nídúró pé ẹja máa wò ó tó bá wá da wà wá sáré súnmọ́ tó bá rí kó ti ń da tó bá rí kó ti ń láṣeyọrí wà wá máa súnmọ́ ọ̀rẹ́ mi ni èèyàn mi ni mo mọ̀ àjọ wà ní kíní ni bẹ́sí mi ni ṣùgbọ́n tí ò bá wá da tó bá yọlẹ̀ wà máa jẹ́ lẹ́sẹ̀ dáadáa. òun gangan lálọ pé apẹ́ríbi tó kótókótó a máa sọ pé mo ti sọ fún un. ṣé mi sọ ni. mo sọ fún pé kò lè dá kíní yẹn ṣe. kò lè dá ṣe ó rò pé òun lè dá ṣe. òun ló ti yọlẹ̀ yẹn sìn. ṣó wá mọ ohun tó máa wá ń pa àwọn ajẹnilẹ́sẹ̀ ẹ̀dá. èèyàn kọ́kọ́ náà ń jẹ lẹ́sẹ̀ ṣe wọ̀n. ìwà wọn ni. èèyàn méjì èèyàn mẹ́ta wọ́n lè jẹ èèyàn kan lẹ́sẹ̀ nìbàdàn kan jẹ èèyàn kan lẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni ìkan làbújá ṣòdọ́jọ́ táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá máa pàdé ọlá àbúrò pé kò ń ṣẹlẹ̀ àwa sọ pé lágbájá sọ bí àwa ní lágbájá sọ bí àwa di abcd versus only versus ajẹnilẹ́sẹ̀ ojú àwa máa tì í kò ní lè rẹ́sẹ̀ rìn kò ní lè lọ síwájú. ìwà tí ò dáa tí ò tiẹ̀ buyì kún ọmọlúàbí bí tí wọn ò kéré mọ́ ni nínú ọdún 2022 yìí ẹ jẹ́ ká máa ṣe àwọn èyí tó jẹ́ on the 1st tí gbogbo à ń ṣe happy new year o ẹ bá wa jó àrọ́dún tuntun o gbogbo àwọn ìwà tí ò dàbí ìwà àjẹnilẹ́sẹ̀ tó ti wà nínú ayé tiẹ̀ tó ń gbọ́ mi ẹ máa jẹ́ ká máa mú kúrò. ìwọ lè máa wọra pé ẹ bá àwọn ṣe jẹ wọ́n lẹ́sẹ̀ ṣé mi já àjẹnilẹ́sẹ̀ wọ́n ní ẹni burú mọ̀. ó ń wẹ́ ni máa sọ fún mi. a ti ṣe àwọn àkàwé tá a ṣe tó bá jọ tiẹ̀. àlọ́jọ́ téèyàn kan ti sọ fún mi pé tí mo ní àyẹ́ ṣe wọn ẹ̀kú kiri kan ní ẹ̀yin náà ẹ̀wọ̀ yín gan ni màá kí ẹ ṣáàkú bí ẹ ṣe mánéjì mi tẹ́ẹ̀rọ sì wà mí mọ́ mi lára mo ní tó owó Yorùbá pé ẹni burú mọ̀ wẹ́ ni máa sọ. o ti mọ̀ pé wọ́n mánéjì. mo fọ́ lọ́jọ́ yẹn ni o mo fọ́ gidi gan àtijọ́ yẹn báyìí kò sí nǹkan tẹ́ni yẹn ṣe fún mi tó òkùnkùn ti mọ̀. pé ìwọ fúnra rẹ onílọ́wọ́ oníkálùkù wa ìwọ tó ń gbọ́ mi tó ń wò wá ní wákàtí àtọwọ̀ yìí ó mọ̀ wà tó níyẹn tó ní láti yọ kúrò kẹrù ẹ bá a lè fúyẹ́ ní 2022 yìí. tí mi tẹ̀ máa ń béèrè kí ni ọmọlàkejì ẹ ṣe ń ṣe rere tínú ń bí wo. àwọn èèyàn mi wà bẹ́ẹ̀ ẹ̀mí èṣù ni ẹ̀mí èṣù ni ìlara burúkú ìlara. nítorí gbogbo bí tí ọmọlàkejì mi tó bá ti ń dáa fún un ó nínú tèmi máa ń dùn sí i. bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn. màá tún máa ní ẹ̀jẹ̀ akọwọ́ ẹ̀jẹ̀ agbárùkù kájọ kọ̀wọ́ rìn kó lè dùn kó lè dá. ó ti fẹ́ẹ̀ kàn wá náà nìyẹn. wọ́n ní oríire kan rẹ́ mi èmi gangan lórí borí burúkú bá kàn ta ọ̀rẹ́ mi ọ̀tá tèmi gan lórí burúkú kan. ṣé wọn ní pè mọ́ ẹni wọn ní sọ pé ọ̀rẹ́ lágbájá ni. ọlá Ọlọ́run ò ní jẹ́ ká rí jẹ́ kó ṣe dáadáa ṣùgbọ́n dáadáa ni tiwa. wọ́n á sọ pé ọmọ ìyá ẹ̀ lówó ò bàjẹ́ tó bá yarọ ta ló máa fà á. I'm telling you. ta ló máa gbé dìde. wàá fá gbogbo anything tó ṣe é fá. gbogbo bó bá ṣe ń ṣu tó ṣe ń tọ ìwọ lọ ó máa kó o. nígbà tó jọ mọ̀ yẹ. bí bá lọ ń sìn kí n máa lọ lórí títì sìn àbí lórí ibì kan àbí nǹkan kan kí n máa dán kí n máa ṣe wọ́n bá sọ̀rọ̀ mi wá sọ̀rọ̀ ó rántí Ayọ̀ ń gbénú ni tóun àti Ọlá jọ máa ń ṣe prógráàmù. likewise náà wá ní ó rántí Ọlá ni tóun àti Ayọ̀ ń gbénú tọ́jọ́. Yorùbá pé ojú ti ọ̀rẹ́ mi ojú òtì mi ẹni ẹ̀gọ̀gùn láláìní tìjú. ẹ wo orí ètò ìjíròrò òwúrọ̀ la ṣe wà gbogbo eléyìí tá a sì mú sẹ́nu lóòrọ̀ ẹ̀ ní òun náà ni pé mọ̀ jẹ́ àjẹnilẹ́sẹ̀ mọ̀ hùwà àjẹnilẹ́sẹ̀ bí a ṣe mú ọdún tuntun yìí mọ̀ jẹ́ èèyàn lẹ́sẹ̀ tí wọ́n bá rí oníire ò sì bá wọn yọ nítorí pé láìpẹ́ láì jìnnà ire tiẹ̀ náà ó ń bọ̀. ọ̀rẹ́ mi orin wo ló fẹ́ ká lọ wò nílé ká fẹsẹ̀ rájò. ẹja lórin Wàsíù yìí náà tó kọ nínú ẹ̀ mo ti gbàgbé àwo yẹn tó kọ oríire kan rẹ́ mi èmi gangan lóríire kan Wàsíù wà ló kọ. kọ́lọ̀ ń jẹ́ àrí fọ́nrán ẹ̀ ṣe tàbá rí fọ́nrán ẹ̀ nílé. ó dájẹ́ agbórin bàbá wa Oṣù Ọ̀pá máa rí Káyọ̀dé Fáṣọlá rántí ọmọ ẹni tí ìwọ̀n ń ṣe. ó dà wọ́n ní ká lọ gbórin bàbá wa Káyọ̀dé Fáṣọlá rántí ọmọ ẹni tí ìwọ̀n ń ṣe ká fi ẹsẹ̀ rájò tá a bá padà dé ká wá tẹ̀síwájú
àwa àtàlejò wa náà lájọdé ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tiyín bá a ṣe ń ṣe pọ̀pọ̀ ṣìṣì ọdún tuntun inú wa ti ń dùn nínú ilé Agodo wa ń bí ẹ̀gbọ́n bọ́n ṣe ń gbọ́ po odò yan ọwọ́ ọdún po káwa ṣètò tán báyìí ká lọ wéwọ́ ni. ọ̀la ọlọ́run ti jẹ́ kí n máa rántí ilé àbí kí n rọra wà lẹ́kìtì àbó Oǹdó ni ọ̀gá wa àgbà ọmọ Oǹdó ni wọ́n. ìyẹn tí ó máa rántí kẹ́. ọmọọba ọba gan ni wọ́n fúnra wọ́n ti ń ṣe pòpòpò nínú ilé Agodo wa bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe pòpòpò nínú ilé Agodo wa tá a bá ṣètò tán báyìí kárí ìwé wọ́ ni Happy New Year wọ́n ti pa ògúfe. ọ̀làṣọ rẹ̀. gbogbo yín tẹ́ wà ní tẹ́yìn náà ti darapọ̀ tẹ́ ẹ tí ń ṣètò ẹ tí ń sọ bá a ṣe sọ fún wa kó tó ti pa lọ sílẹ̀ àgbà pé ọdún ayọ̀ náà ló máa jẹ́ àlejò wa ti wà ń kalẹ̀ wọ́n ti wà ń digbí. Small but mighty. Small but mighty. Small boy big God. Mi mọ̀ sí ètò ìsàn. Ẹ kú kalẹ̀ káàbọ̀ sórí ètò. Ṣé dáadáa lẹ dé? Dáadáa ni. Gbogbo ilé ńkọ́? Àlàáfíà ni wọ́n wà. Olúwa ṣeun. Ẹ tí rojú àlejò ti wà lórí ètò lénìí. Ẹ jẹ́ àṣẹ báyìí ká fún yín ní àǹfààní ká ṣe àfihàn ara yín orúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Isiaka Wasiu Adékúnlé. Isiaka Wasiu Adékúnlé. Ó dà irúfẹ́ àwọn iṣẹ́ wo ni ọ̀gbẹ́ni Isiaka Wasiu Adékúnlé máa ń ṣe? Iṣẹ́ tí mò ń ṣe baker ni mí. Mo máa ń bake bread, meat pie, sausage roll pẹ̀lú cake. Baker ni yín lóòótọ́. Ìṣe baker ẹ kọ́ wa bó ṣe ń ṣe kéèkì. Ó bake gbogbo ẹ̀. Ẹ kọ́ wa bó ṣe ń ṣe anything gbogbo. Kò sí bakeable. wàhálà. Ẹ má bínú àwọn iléèwé wo lẹ ní àǹfààní láti lọ? Ní ìbẹ̀rẹ̀ mo lọ sí Grace Private School ní Ìjẹ̀bú and from there mo lọ sí Ìjẹ̀bú Alexander College fún secondary school. Níjẹ̀bú yẹn náà. Ní Ìjẹ̀bú lẹ́yìn yẹn mo lọ sí University of Ilorin mo study sociology. Ẹ ṣe wá lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ University. Ó sọ fún mi kó wọlé pé wọ́n ló ní yunifásitì yẹn. Ọ̀nàbànjọ níbẹ̀ Great OUIT làwọn. Ó dà sociology lẹ́lẹ̀ study. Sociology to turn to baker. Baker. Mo tó di tí mo fi béèrè òun nìyẹn nígbà tí àlejò wa dé tán ní baker làwọn ọdún tuntun la mú yìí. Bẹ́ẹ̀ ni o. Ẹ̀yin náà má dúró de pé ẹ fẹ́ wáṣẹ́. Pálí mi ni máa fi jẹun. Sociology ẹ fẹ́ lọ ṣe. Degree mi first ẹ máa class. kọ́ social studies ní iléèwé gíga. Àbí criminology. Ẹ mọ̀ dúró bẹ́ẹ̀ mo ti ṣèbí tí wọ́n á mú ní wàá ríṣẹ́ nílé ìfowópamọ́ kí ló ń bá ká. First class ni mo bá jáde oil company èmi náà gbọ́dọ̀ bá wọn ṣiṣẹ́ kí bẹ́ẹ̀. lẹ̀ ń bá ká ẹ̀yin fúnra yín ẹ̀ lè dára yín lókòwò Bẹ́ẹ̀ni. nítorí ẹ̀ la ṣe gbé wọn wá kán wá bá wa ṣe àjọyọ̀ ọdún tuntun kán dá wa lẹ́kọ̀ọ́ bá ṣe mú ọdún tuntun lọ. Àlóhùn fi rìnrìn àjò ọdún tuntun. Ó ṣe pàtàkì ó ṣe kókó àlejò wa ẹ̀ tún kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí i. Yes ma. Tẹ́tí wà nídìí iṣẹ́ à ń ṣe baker ó ti tó ìgbà wo? A ti pé ọdún mẹ́rin. Ọdún mẹ́rin. Gbàkó ó túmọ̀ sí pé a ti tó bí ọdún mẹ́rin náà tẹ́tí kúrò níléèwé gíga. Bẹ́ẹ̀ni. Kí ló sún yín kí lẹ ṣe bára yín nídìí à ń bèkì kéèkì àkébèkì búrẹ́dì. búrẹ́dì? Ẹ ṣe olùdarí. Yes sir. Mo ṣe agùnbánirọ̀ mi ní Ìbàdàn. Mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ ọ̀gbìn. Ọmọ Olúbo ni yín, ẹ má bínú ọmọ Olúbo ni yín. Ọmọ Ìjẹ̀bú ni mí. Wọ́n ti sọ ọmọ Ìjẹ̀bú. So mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ ọ̀gbìn ní ṣíṣe. So ìgbà tí mo fẹ́ ṣe agùnbánirọ̀ IITA ni wọ́n post mi sí. Nílùú Ìbàdàn. IITA ní Ìbàdàn. So mo rí bó ṣe ń ṣe research nípa agriculture, a lot of things there. But ìgbà tí mo serve mo tún owó jọ. Mo dáko. Mo jẹgba lórí ẹ̀. Ta ló náà yìí?
ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé tí ẹ bá fi owó sí oko tẹ fi bí i 200,000 tẹ fi dá oko ìgbà tẹ fẹ́ rérè ń bẹ̀ tẹ́ ẹ̀ rí tó 100,000 naira. ẹ̀jẹ̀ gba lóòótọ́ pàṣán pàṣán téèyàn mọ̀ sunkún tí ẹ̀ tó fà á ni pé labour intensive là ń ṣe ká ní pé capital intensive ni pé machinery lèèyàn ń lò láti fi plow lẹ̀ àmọ́ kẹ́ tó sanwó fún labourer tó máa gba 2,000 lójúmọ́ tó ṣiṣẹ́ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì owó yẹn sì máa ń pọ̀ ju kì í lọ. So ìgbà tí mo parí NYSC ẹ̀gbọ́n mi ó ní supermarket nìbàdàn ó wá carve ibi kékeré kan out tó fẹ́ fi ṣe bakery ìgbà tó pé mo sì jáde mo apply mo supply mo fún yàn ní CV mi ìgbọ́ anything mo dẹ̀ súnlé fún ọ̀sẹ̀ méjì ó ti rẹ̀ mí. pé ṣé bí mo ṣe máa sùn rè. ṣé mo máa sùn sílé lélẹ̀ so ìgbà tí wọ́n set up bakery yẹn mo wá ní pé wọn ò ní baker wọn ní anyone mo ní pé mo ní interest sí tẹ bá ti rí ọ̀ tó máa train mi kó wá train mi kó kájọ bẹ̀rẹ̀ iṣẹ́ kájọ máa bẹ kí máa bake bread fún wọn so they employed someone to train me for a week. ọ̀sẹ̀ kan bí ọ ṣe máa ń train wa nìyẹn because gbogbo machines everything wà nílẹ̀. sọdọ pé kíkọ jẹ́ olùdarí láti fáwọn ọmọ ṣe kí èmi náà kí n lè grab knowledge láti train àwọn ọmọ mi tó bá wọn bẹ. ó wá alákọ̀ọ́kọ́ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ó pẹ́ kó tó dé lọ́jọ́ kẹta. ẹ ti ṣe gbogbo iṣẹ́ tán. mo ti bake bread jáde ó ní pé ó ti mọṣẹ́ nìyẹn pé kíní gọ́sàn lẹ́yìn ọ̀sẹ̀ kan tó ṣe kíní ẹ̀ ó gbowó iṣẹ́ ẹ̀ ó lọ àtìgbà mo ti bẹ̀rẹ̀ sí ní bake mo bá ẹ̀gbọ́n mi ṣiṣẹ́ fún bí ọdún mẹ́ta ìgbà tó yá tí mo pọ̀ kí ọdún mẹ́ta tó pé wọ́n ní pé tọ́mọ bá tó lọ́kọ ó wá sí Èkó èmi àti ẹni pé táwa fẹ́ dá business lẹ̀ ìzẹ́dà kéèyàn dá ṣe àbí kẹ́yìn méjì kẹpàá pọ̀ àbí mẹ́ta so èmi àti àwọn ọkọ̀ àjọpọ̀ pọ̀ la fi ṣe ti Èkó yìí tẹ́ pé mo ń ṣe olùdarí ẹ̀ náà lẹ́kọ̀ọ́ mi so bí a ṣe ṣe nìyẹn adúpẹ́ fọ́lọ́run mi wáṣẹ́ débi kankan rí. torí mo fẹ́ sọ bẹ́ẹ̀ náà pé ẹni bẹ́ẹ̀ ṣe tán ọdún mẹ́rin yẹn náà ọdún mẹ́rin náà ni ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ baker ẹ wáṣẹ́ rí ẹ tí ẹ fi lọ lẹ́yìn ìgbà tẹ́ ti submit CV ọ̀sẹ̀ méjì tẹ́ ti jókòó yẹn abẹ́rẹ́ rí nǹkan. èmi tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan ẹni ẹ ṣe iṣẹ́ ọ̀gbìn kí ni ṣé ẹ nímọ̀ nípa à ń ṣe àgbẹ̀ nítorí nígbà tẹ ní ẹ lọ léèwé ẹ ní ẹ lọ ṣe sociology kí lẹ ṣe tún ní ìmọ̀ nípa ọ̀gbìn àbí torí ẹ ní ìmọ̀ nípa ẹ̀ ni ọ̀gbìn yẹn ṣe fìdí rẹmi. kí tó dáhùn question yìí máa lọ síbi ti sociology yẹn sociology ó jẹ́ ẹ̀ka nǹkan tẹ́ pé ó wide kí most of them máa end up being a researcher and before you be a researcher they are masters doctorate wà ní PhD so that long stretch mi ní time fún so I had to agriculture bí nǹkan tí wọ́n wá débi agriculture ni pé mo rí bó ṣe ń ṣe research agriculture ní IITA. ní IITA yẹn. ìgbà tí mo rí bó ń ṣe research ẹ pé ok àwọn bàbá tó bí mi lọ́mọ náà iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe so nǹkan tẹ́ pé àti ń ṣe rárá ni mo á venture into it and kí lẹ gbìn. ẹ̀gẹ́ gbogbo ẹ̀gẹ́ and market ẹ̀gẹ́ tẹ́ bá wò dáadáa ó wà volatile ó lè lọ sókè báyìí ó lè wálẹ̀ policy of demand and supply ni ìgbà tí gàrí bá wọn bí gàrí ṣe wọ́n sìn tó bá di next year most farmers wọ́n máa gbìn gàrí wọ́n á gbìn ẹ̀gẹ́ awakọ̀ cheap tó bá di kíní báyìí tó bá wọn jáde báyìí gbogbo àwọn afọ sọjà so kíní yẹn bóyá máa lọ sókè lọ sódò nìyẹn. lọ sókè lọ sódò òun ló fà á iṣẹ́ à ń bèkì à ń ṣe búrẹ́dì kí ni ẹ̀yin ṣe rí sí ṣé iṣẹ́ tó wà lucrative ni. ẹ ṣe nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí iṣẹ́ tí ò wà lucrative àbí tí ò wà profitable strategy matters in everything ọ̀nà tí èèyàn bá gbé gbà pé ṣé kí ó yóni níkùn ni àbí káwọn èèyàn jẹ kó mọ value ẹ pé ok bread yìí kọ fẹ́ kàn sí ọ̀gá ni
so téèyàn bá ti rí pé àdúgbò tó wà kí ni nǹkan tí wọ́n fẹ́ ń bẹ̀ audience àwọn èèyàn tó wà ní àdúgbò yìí nǹkan tí wọ́n fẹ́ so ká nípa àwọn tó wà ládùúgbò yìí nǹkan tó fẹ́ ni pé kó yó wọn lọ́fẹ̀ẹ́ tẹ́wá sí target market yẹn kó yó wọn náà fẹ́ produce kó yó wọn fún wọn so that wọ́n lè kò ṣe taste làwọn lè fẹ́ wọ́n lè fún wọn nìkan tó fẹ́ wàá wà satisfied àmọ́ tẹ́ bá lọ ṣe ká nípa àdúgbò tó yẹ pé kó yó mi ni wọ́n fẹ́ tẹ́ wá lọ ṣe quality fún wọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní jẹgbá láti bẹ̀ yẹn because kò ní get it right so nípa tí wàá fẹ́ ṣe business èèyàn ní láti kọ́ study environment yẹn pé kí ni àwọn nǹkan tó wà ní àdúgbò yìí kí ni nǹkan tí wọ́n fẹ́ téèyàn bá ti get nǹkan tí wọ́n fẹ́ lè máa ṣe wá decide pé kìkan báyìí la máa ṣe fún un. ìyẹn ló máa wá mú kí ọjà yẹn kó wà lucrative kó lérè lórí. jẹ́ n sáré mú eléyìí nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kí èkejì mi tó bẹ̀rẹ̀ tó bá lọ́rọ̀ kan tàbí méjì láti bẹ̀yìn ẹ ń sọ wípé nínú òwò búrẹ́dì èèyàn nílò láti wo agbègbè tó ti fẹ́ tajà ṣé kó yó mi ó túmọ̀ sí pé nínú à ń ṣe búrẹ́dì ó ní oríṣiríṣi ọ̀nà tá a lè gbà ṣe a jẹ́ pé kó yó mi wà ní èyí tó tún jojú ń gbèsè náà tún wà ẹ̀tù kárí. tí ẹ bá wò nísìnyí iṣẹ́ bread ó pín sí bí ọ̀nà méjì nísìnyí irú studio tá a wà yìí mo lè set up bakery níbẹ̀ kí n máa ṣe bread and èyí tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ kò rí bẹ́ẹ̀ yẹn èyí tẹ́pọ̀ máa kọ́ dáná ṣe kọ́lé fún un náà máa ń lò bọ́ irú tí tàwa tèyí tà ń ṣe machine là ń lò so tí oven ti wà tí mixer ti wà pẹ̀lú table gbogbo yòókù kékeré ni pẹ̀lú shop méjì àbí shop kan èèyàn lè set up bakery láti máa ta ọjà so nípa ti bread ó depend lé quality bread yín ló máa fi jẹ́ bóyá kó yó mi ni àbí ẹ̀ náà ni mò ń béèrè. béèrè ẹni pé lágbègbè àwọn á ń béèrè pé ṣé ó ní quality oríṣiríṣi ti búrẹ́dì nǹkan tí ó máa jẹ́ kí quality yàtọ̀ ni pé àwọn èròjà tí ẹ fi sí tí ẹ fi ṣe àwọn èròjà tí ẹ fi ṣe matters a lot èyí tí àwọn ń ṣe because kí ló fà tẹ́ bá lọ sọ́jà àti ìta fẹ́ ra bread ẹ máa ní pé eléyìí ní kẹ́ fún mi eléyìí ní kẹ́ fún mi ẹ ti jẹ A ẹ ti jẹ B ẹ ti jẹ C ẹ sì mọ ìyàtọ̀ tó wà ń bẹ̀ èyí tẹ́ ẹ̀ ń lọ fún ìdí tó fà tẹ́ fi ń lọ fún yẹn ni pé èròjà tó fi ṣe ó ní agbára tẹ́ bá jẹ ẹ máa ń filẹ̀ lẹ́nu pé Dànsákì búrẹ́dì yìí. ẹ gbé ṣùbà fún un. ẹ ṣe Dànsákì fún un. ẹ ò ní ọ̀rọ̀ kan tó fẹ́ bá wọn sọ ká tó lọ sí òkè lọ́hùn. bóyá ká lọ sókè lọ. ká lọ sókè lọ́hùn tàbá padà dé nítorí ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ bá yín sọ. orin wo lẹ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ ká lọ wò nílé ká fi fi ẹsẹ̀ rajó. èdè Yorùbá bí. èdè gbogbo tó bá ti wọ̀nyí ṣùgbọ́n èdè Yorùbá là ń sọ níbí. ẹniwọ̀n tẹ́yìn bá ti yọnu sí àwa fún yín ní àǹfààní yẹn ni nítorí pé ẹ̀yin jẹ́ àlejò wa ó tún wá jọjọ ọdún. ọjọ́ ọdún kí ni ló máa dáa Ebenezer Obey. èwo nínú Ebenezer Obey. ọdún yìí kò ní le koko mọ́ mi ọdún yìí á tún wá láyọ̀. Gbèrègèdè láòyè ó dáa. ọdún yìí àyàbò ọdún yìí àpèrègèdè gbèrègèdè láòyè. ọmọ àgbà ni bọ́dà ọmọ àgbà ni. ó dáa àlejò wa wọn ní ká lọ wo chief commander in chief Ebenezer Obey JP ká fífi ẹsẹ̀ rajọ́ lé ọdún ìyàyàbò tá a bá padà dé àmọ́ á tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá à ń sọ ẹ má gbàgbé mo ṣèlérí fún wa pé wọ́n máa kọ́ wa bó ṣe ń ṣe búrẹ́dì wọn ò ní ṣọ́ọ̀ṣì wọ́n máa kọ́ wa. wọ́n sáré kọ́ wa wọ́n fẹ̀nu kọ́ wa pápápá. ọdún tuntun la wà yìí bóyá ẹnìkan máa mú un nínú wa ńlé náà káwa náà máa rí máa fi ṣe nǹkan ẹyọkan tàbí méjì ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ọlá Ọ̀nàbàjọ Ẹ̀dìtìfẹ́ àti èkejì mi Ayọ̀gbénú
ayọ̀ ń gbénú gẹ̀ǹgẹ̀ ó gẹ̀ǹgẹ̀. pọ̀ ń bẹ̀ gan-an. ó pọ̀ o. Ó pọ̀. ó pọ̀ o. àlejò wa náà ṣì wà ń kàlẹ̀ wọ́n ṣì wà ń digbí. tá à ń sẹ́mi ọgbọ́n mu tá à ń sẹ́ mu. wọ́n ń jù sí wa díẹ̀díẹ̀. ẹ kú kalẹ̀ bọ́dà mi. ẹ ṣé gan. ẹ ǹlẹ́ sà. àpò ọdún yìí. àwọn abẹ́ka. ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ láyé. àmín. bàbá oníbúrẹ́dì. ẹ kú mi ní jọ̀njọ̀. ẹ kú jọjọ mi ní. ó ga. ẹ jẹ́ ti ẹ béèrè lè lọ́wọ́ yín ṣé gbogbo àwọn èèyàn tó bá jẹ́ pé wọ́n ti mọ búrẹ́dì bake báyìí wọ́n gbọ́dọ̀ mọ bá ṣe ń ṣe sọ́séèjì kéèkì meat pie àti gbogbo ẹ̀ ń tán bake. rárá kò lọ bẹ́ẹ̀ everybody ní ibì kan tẹ́ pé wọ́n gbá mú. specialize lè. ẹlòmíì wà tẹ́ pé bread nìkan ló mọ̀ ṣe ẹlòmíì wà tẹ́ pé cake nìkan ni if the cake ẹlòmíì gan sef naked cake nìkan ni kò ń ṣe ìtẹ́pọ̀ máa ń design. àwọn ṣe queen's cake àbí kí náà pa àwọn yẹn. naked cake àwọn tó máa ń design tẹ́pẹ́ máa fi founders ṣe máa fi everything láti fi design. ìyẹn ló ń jẹ́ naked cake. no naked cake pé ìtàn máa kọ bake jáde tó bake. máa cost fún yín tẹ́ máa ń rà ní pé jíjẹ kò ní sí icing fi icing sugar bò. so a ní snacks meat pie sausage donuts and all but irú tọ̀dọ̀ mi mo mọ bread ń ṣe meat pie sausage roll with donuts àti naked cake as well. naked cake lè lè ṣe. àǹtí ọlọ́run gbà fún wa ọlọ́run gbà fún mi tó yẹ pé tí ẹ bá jẹ nǹkan nù nǹkan tí mo produce. ó ga jù ẹrẹbẹntẹ ni ó ga ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀. ọ̀tọ̀ ní títọ́lú ọ̀tọ̀ ní títọ́lú. kí ló dé tó máa ń sọ pé gbogbo àwọn iṣẹ́ tó jẹ́ pé obìnrin ló máa ń ṣe wọ́n tó pọ̀ jù tẹ bá rí ọkùnrin ẹyọ kan nídìí ẹ̀ wọ́n máa ń ṣe wọ́n dẹ̀ máa ń dá yàtọ̀. máa ń dá yàtọ̀ gidi gan. wọ́n máa ń perégedé. but tí a bá wo iṣẹ́ bread tí snacks obìnrin ló dominate aspect snacks àti cake but tí a bá wo ti bread ọkùnrin ló dominate because ó require agbára energy tí ayé gbà yẹn. ó dà bí tá a tẹ̀ wá sọ́dẹ̀ náà ẹ ti ní require agbára ó yá ẹ sáré kọ́ wa ẹ fẹnu kọ́ wa ní ìṣẹ́jú kan bá a ṣe lè ṣe búrẹ́dì. ok tẹ́ wá fẹ́ ṣe bread tẹ́ ti ní àwọn irinṣẹ́ tẹ́ fẹ́ lò. bíi oven mixer pẹ̀lú table tẹ́ máa measure ṣe lórí ẹ̀. nǹkan tẹ́ need flour sugar yeast salt butter omi. so tẹ́ bá ti láwọn yẹn ó pín sọ́nà méjì. àwọn mo fẹ́ yó wọn nídìí ẹyin. ó pín sọ́nà méjì ó lè nǹkan èlò ó lè nǹkan kẹ́ máa lò so tẹ́ bá ti mix gbogbo ẹ̀ papọ̀ ẹ measure ẹ gé tẹ́ bá ti get sizes tẹ́ fẹ́ ẹ fold ẹ ó ní process kan tá à ń pè ní proofing pé kó lè dé sókè so tó bá ti dé sókè ẹ gbé sínú oven ẹ bake ẹ after few minutes after maybe 45 to 1 hour ẹgbẹ́ búrẹ́dì ń jáde. àti jìnnà. bàjẹ́ bó ṣe rọrùn ni. ẹ wo ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín jàre pé kí n fi ṣe béèrè oníbejì. àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí ọmọkùnrin tó parí ilé ẹ̀kọ́ gíga tó sì yọ̀ǹgì tọ́lọ́run tó dẹ̀ wò pé iṣẹ́ búrẹ́dì tó dẹ̀ ń ṣe ó tẹ́ yín lọ́rùn láàárín àwọn akẹgbẹ́ yín tí wọ́n ń ṣe bóyá iṣẹ́ mi ìtẹ̀rù pé bóyá ó dájú tí ń lọ bóyá lè po àbí lè fowópamọ́ àbí nǹkan kan ṣe meet up pẹ̀lú irú standard life tẹ́ fẹ́ àti pé tẹ̀yìn àti wọn gan bá jáde ṣé yàtọ̀ máa wà ṣe ní ń bá wọn dọ́gba kò ṣe bíi ti competition nù. ìkejì ni pé àwọn àdójúkọ wo ló wà nínú iṣẹ́ baker as a bread baker. ẹ ṣe nípa ti alákọ̀ọ́kọ́ tí ẹ béèrè nípa comparison pé corporate world àti business world business world has always been the best. ọ̀rọ̀ nu. èèyàn kan ò gbà yín síṣẹ́ ẹ̀yin lọ̀gá ara yín. àmọ́ wàhálà business world ó pọ̀ ju corporate lọ. nígbà tó yẹ pé ṣé ara rẹ ni ó máa sacrifice. ní business world o lè mú biro àti paper kò calculate pé lórí bread ẹyọ kan tí mo ta yìí òye báyìí lè rè mí lórí ẹ̀ tí mo bá ta òye báyìí lóṣù òye báyìí ni màá rí. wàá jẹ́ kórí ẹ̀ máa pé. so ìwọ tó ń ṣe business
tó bá ṣe láàrin nǹkan tó fà á ní pé àforísì ló ní business owó nìyẹn owó àforísì pé o ṣe lè ní o ṣe lọ́la èèyàn wá ṣọ́ọ̀bẹ lè ní wọ́n bá ń bẹ̀ wọ́n wá lọ́sùn lọ́ọ́ bá ń bẹ̀ wọ́n wá ọdún kan ṣé ọdún kan bẹ́ẹ̀ kò sí níyàtọ̀ máa wà. wọ́n dẹ̀ rí n tó dáa jẹ kò sí ó ṣe báyẹn ọdún kan ìyàtọ̀ máa wà. So tí ìyàtọ̀ yẹn bá ti wà advantage yẹn ni business èèyàn tó ní owó ní ahead of. àwọn tó ń gba sálárì. ìwọ tó ń gba sálárì náà tó bá ṣe tán ṣe tán lọ wá nǹkan ṣe wàá padà lọ wá nǹkan ṣe ni because at 60 life ò tán ní 60. bẹ́ẹ̀ni. ó tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ níbòmíì. ẹ lọ wo àwọn bàbá ní àwọn club lóríṣiríṣi at 60. life ò tán sí 60. ó ṣe bẹ̀rẹ̀ lápàbòmíì ni gidi gan. ẹlòmíì pàápàá ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ́ èèyàn. bẹ́ẹ̀ni. ní ọmọ ọgọ́ta ọdún. So nípa ti aspect pé àwọn ìkòníjà challenges tá máa ń face lẹ́nu iṣẹ́. Number one sì pé government policy nísìnyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí wọ́n ń tàn ra flour lọ́wọ́ ẹ̀ tó ń gbé flour wọlé tó ń ṣe flour wọ́n máa ń ra dọ́là lọ́wọ́ CBN. Ọláṣòǹgbọ́. Mò ń gbọ́. Ó wá dé stage kan CBN nípa àwọn ò ní dọ́là mọ́ fún àwọn tó ń gbé wheat wọlé pé ẹ lọ wá bẹ́ẹ̀ máa rí dọ́là yín tó bá dé pé àwọn lọ sí ọjà ní ọ̀dọ̀ mọ́là tá a ti ń ṣe owó pé kọ́ lọ máa gba dọ́là lọ wọn a mọ̀ pé owó ti mọ́là ó high. Ó ga. So definitely nǹkan tí èèyàn bá rà lèèyàn máa tà flour agbowó lórí sí i kí a má tọ̀ yìí ibi tá a ti ń rérè tọrọ kọ́bọ̀ 8 naira ó ti di 60 naira àbí 50 naira so àwọn kan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ and any small thing tó bá ṣẹlẹ̀ nípa economy báyìí ó máa affect wa because àwọn raw material tá à ń lò tó bá sì lè gbówó lórí báyìí is either kọ́ pé as a producer is either bó jẹ́ wàá reduce volume ẹ̀ àbí wàá gbówó lé o ò lè ṣe kọ́ni méjì ló máa mú. òun làwọn aráàlú fi máa ń complain. nǹkan tí aráàlú fi máa ń complain ẹ̀ pé àwọn ti gbówó lé bread o pé kíní èèyàn tó ń ṣe. Ọláṣòǹgbọ́. tó bá ti ní gègé tó ti calculate ẹ̀ pé báyìí ni oye báyìí mo rí tẹ́lẹ̀ oye báyìí mo rí sí i ó máa ní èèyàn kan láti transfer ìjọba náà ti gba directly or indirectly wọ́n ti gba owó yẹn náà lọ́wọ́ ọ̀sẹ̀. bẹ́ẹ̀ ni o. so bó ṣe rí nìyẹn. ó dáa ní apá ọ̀dọ̀ ti yín lápá ọ̀dọ̀ ti yín báyìí ọgbọ́n wo lẹ́yìn dá sí nígbà tí gbogbo ìwádìí gọbọi tó mú búrẹ́dì 100 naira kò ju píníṣín báyìí lọ́mọ. mo tẹ̀ fẹ́ béèrè pé báwo gan lẹ ṣe ń lè ṣe. tẹ̀dẹ̀ tún sì sanwó àwọn òṣìṣẹ́. ẹ máa sanwó òṣìṣẹ́ fúláwà tẹ̀ ń rà ní 10,000 ó lọ 20 kìíní kan 1,000 kí lẹ ṣe wá ṣe ọgbọ́n wo lẹ rí dá sí. tí a bá wò ní ẹnujọ́ mẹ́ta láàrin ọdún kan sísìn gbogbo èèyàn tó ń ṣòwò pátápátá àánú Ọlọ́run ni. àánú la rí gbà o adé orí ọ. àṣẹ kò síbi tá a nílò àánú Ọlọ́run ni ìwọ tó ti ń rí òye báyìí tẹ́lẹ̀ kò sí ni ó ti dínkù bí ó ṣe rí sí nìyẹn àmọ́ pẹ̀lú gbogbo bó ṣe rí náà ìgbà téèyàn lọ́nà mi èèyàn máa dọ́gbọ́n sí ni so ìgbà tí price yẹn ìgbà tí owó wọn ìgbà tí àwọn cost of raw materials wọn tí a wò wòye tari pé a lè ṣe báyìí máa bá lọ because nípa ọ̀rọ̀ bread ni pé tí o bá reduce quality ẹ̀ èèyàn tẹ́ pé nítorí quality ló ṣe ń wá sọ́dọ̀ ẹ̀ tí ò bá quality ẹ̀ ń bẹ̀ mọ́ ó lè kúrò bẹ́ẹ̀ kó wá quality lọ́gbọ̀n mi but ẹlòmí customer mi wà tẹ́ pé ò bá fowó kun bread yẹn ló máa rà so èèyàn ní láti ṣe survey láàrin àwọn olùbárà ẹ̀ pé ó lè jẹ́ èyí tẹ́pọ̀ máa fi sí paper ni àbí kókò máa fẹ́nu béèrè lọ́wọ́ pé ṣé kí n reduce quality bread yìí ni àbí kí n filẹ̀ tó wáyé gbọ́ pé tí káyipẹ̀ yìí sí ó pọ̀ jù ni pé filẹ̀ má jẹ́ kó reduce filẹ̀ èyí tí ó bá ti dó but èèyàn kí ẹ máa lọ take decision ẹ̀ single-handedly èèyàn gbọ́dọ̀ take ẹ̀ pé kí èèyàn sample àwọn customer èèyàn tó bá ti pọ̀ jù tó bá ti ga jù ní kí èèyàn lọ fún ìgbà tí bread yìí tí cost of materials wọ́n tó lọ tó gbó tí ẹ pé àwòrán aṣẹ oṣù kan àwòrán pé kò bá lọ mọ́ kò rọgbọ mọ́ so a ṣe survey yẹn
wọ́n dẹ̀ ní pé nǹkan tá a rí pé ká fi owó kún pé quality bread wà ó dúró bẹ́ẹ̀. quality bread wà yẹn làwọn èèyàn wá fún so a fi owó kún and nípa business ẹ bá kọ́ fowó kún kan á fà sẹ́yìn díẹ̀ àmọ́ lẹ́yìn oṣù kan oṣù méjì a máa gbà bẹ́ẹ̀ náà mo gba píìkì agúdù a máa rà bẹ́ẹ̀ náà ni ṣéǹjì ló mọ́ wa ló lára mọ́ wa lára jù àgàgà lápàlẹ̀ bí má fi kún 50 naira 100 naira kò lè pa wá lára 100 naira jẹ́ ń béèrè ìbéèrè yìí níbi ọdún mélòó kan sẹ́yìn ìjọba àpapọ̀ federal government àbí federal government kọ́ ni mo ṣàmọ̀ pé àgbékalẹ̀ fúláwà onípákí ó wà lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n dẹ̀ fi ṣe bread wọ́n fi ń ṣe àwọn meat pie nǹkan tí ó dẹ̀ tó tá a jẹ́ tó dẹ̀ dáa ṣé a lè padà sí irú nǹkan báyẹn torí owó gọbọi tó ti gun fúláwà tí à ń import wá sí orílẹ̀‐èdè yìí. ìbéèrè mi ẹ bá ní pé mo fi ìbéèrè dábèrè lọ ṣé ẹ ti jẹ bread flour ní pákí kò dáa dáadáa kò dáa tó. mo ti jẹ rí ní IITA kò dàbí èyí tí white flour tá ń lò tó fi wheat ṣe tá ń lò nǹkan tí ìjọba lè ṣe àmọ̀ràn tí mo kàn lè gba àmọ̀ràn ni wọ́n máa ní láti ṣe research lórí cassava flour dáadáa bó máa ṣe meet up pẹ̀lú tb standard tb tá ń lò because ọ̀rọ̀ flour ó gbẹgẹ ọ̀rọ̀ bread gbẹgẹ tí ẹ bá fi èmi even though flour èmi gan sef onírúurú flour tá ń lò tẹ bá fi ṣe bread lè máa rice. ó lè máa rice bẹ́ẹ̀ni yóò jókòó ẹjọ mọ wòra yín lójú oníjáde dáadáa kí lè máa ń ṣe ní àwọn àdúgbò yẹn tẹ̀dẹ̀ ti po quantity tó pọ̀ sómi. kọ́lọ́ máa jà rí ìdààmú ni. àmín kí ni nǹkan tẹ̀ máa ń ṣe. tí nǹkan mẹ́rin bá ti bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ tí ò bá fẹ́ bọjà rẹ̀ jẹ́ best ni pé kó má ta ọjà yẹn sí. ó dànù. ó wàá bẹ̀rẹ̀ sí gbèsè ní dé pé nìyẹn. bọ̀dá alágbájá búrẹ́dì wà lẹ́ o. tí ẹ bá ra bread kan ní ibà ilé ni nǹkan tí ẹnu jẹ ó delicate tẹ pé tí ẹ bá ra nǹkan tí ò dá ní báyìí ibi tẹ́pẹ́ sí ra tẹ́lẹ̀ tẹ́ pé dáadáa ni tẹ bá ra lọ́jọ́ yẹn pa tó bá jẹ́ báyìí bread àwọn pípé ò dá mọ́. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ yẹn lóòn ó lè tán ní sọ pé àbí tèmi nìkan lórí bẹ́ẹ̀ wọn ní sọ pé bóyá dẹ́kọ̀ ní báyìí. ṣé wá rí tí ò dá yẹn ó tàn ju wọ́n á tún rí ẹ̀yàn kan sọ pé búrẹ́dì wọn ò dá wọ́n lọ ra bread kò sọ fún wọn pé búrẹ́dì lòún fẹ́ lọ rà. oníkọ́bẹ̀ polówó nǹkan lórí rédíò olóògbọ̀ wọ́n dẹ̀ ń sọ fún ẹ pé wọ́n ṣe ìwọ jẹ́ kí wọ́n ṣe lọ́fẹ̀ẹ́ fún ẹ pé ó jalè láàrin ìṣẹ́jú kan wàá mọ̀ pé wọ́n ṣiṣẹ́ ẹ̀ tó ní kan ṣe gbogbo ayé ló máa gbọ́ so bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn torí pé tó bá tí nǹkan kan bá fi lè mẹ́hẹ̀ nínú ẹ̀ báyìí ó máa ba gbogbo iṣẹ́ tí wọ́n ti ẹ sọ pé wọ́n lè ṣe research torí mo kàn tún wò ni o pé nígbà tó dé pé ọ̀dọ̀ wa náà ni pákí wà kò síbi tá a lè nígbà tá a ti ń sọ náà pákí ọ̀hún náà kò tí ì tó wa fún gàrí o ṣe mọ́ kò tó kò tí ì tó wa fún gàrí kò tí ì tó fún fùfú kò tó fún fùfú torí pé bó bá ṣe ń wo yìí náà pé ọrùn aráàlú náà ni gbogbo ẹ̀ ń padà sí nǹkan kan so research yẹn ṣé ó ṣeé ṣe kí àwọn ìjọba kan pé àwọn èèyàn wá kán wá kọ́ àwọn industry tó wà nídìí à ń ṣe flour à ń ṣe gbogbo ẹ̀ ni la fi lè ṣe é ni àbí funfun yẹn tó òyìnbó yẹn náà ni ká máa lò lọ bẹ́ẹ̀. ẹ ṣe àtọkùn nípa yẹn àwọn ìjọba àti àwọn iléeṣẹ́ tó ń ṣe flour ló yẹ kí wọ́n jọ collaborate lórí ẹ̀ kí ṣe pé nǹkan tẹ́ pé irú gàrí kí ní tà ń ṣe sí ẹ̀gẹ́ sìn táwa ní pé end product ẹ̀gẹ́ gàrí fùfú ni a ní àwọn iléeṣẹ́ ọ̀kan náà tó ń ṣe starch ní around wa but iléeṣẹ́ mélòó ló wà ní ibà tó ń refine gàrí wa sí flour tó jẹ́ kó lè meet up pẹ̀lú standard wheat flour. mélòó ni iléeṣẹ́ ta níbẹ̀ ní agbègbè wa so àwọn kan bẹ́ẹ̀ ló yẹ kí a mójútó. ṣẹ́yìn tí ẹ mọ̀ kankan. mi ì mọ̀ kankan. ẹ mọ̀ kankan lẹ́yìn èyí tẹ́ ti witness ní IITA yẹn káwá ní pé wọn ò dáwọ́ dúró lórí research yẹn ni ó ṣeé ṣe kí a ti gòkè àgbà lápá bẹ́ẹ̀ yẹn jù báyìí lọ
òun ló wá ń pa wá lára báyìí o. bóyá èmi á sọ at this junction ó ṣeé ṣe kán ṣe research ni ó jẹ́ pé nǹkan tí wọ́n get kò dáa tó. Láti ṣe torí mo jẹ́rìí wa nílùú tá a wà yìí a máa ń fẹ́ túṣu dé ìsàlẹ̀ kòkó torí mo rántí cassava flour yẹn gbà yẹn wọ́n fi ṣe snacks ní àwọn ilé ìtànjẹ ìgbafẹ́ àwọn eateries tó jẹ́ pé gbogbo àsìkò gbà yẹn lóòótọ́ cassava flour yẹn ni wọ́n fi ń ṣe àwọn snacks pápánu wọn àwọn bíi sausage roll bíi meat pie tó sì máa ń dà ṣàdédé ni wọ́n sọ pé wọn ò tún rí mọ́ kí lẹ lè sọ sí àárín. nǹkan tí ó fà ni pé tí ẹ bá wo àsìkò gbà yẹn àsìkò tí bàbá Ọbásanjọ́ jẹ́ president ni that was around 1999 to 2003 àsìkò yẹn gọ́sẹ̀ mi tí wọ university mo wà ní secondary school so time yẹn ni mo gbọ́ awareness about cassava flour èmi náà gbọ́ nípa ẹ̀ bẹ́ẹ̀ sọ àmọ́ ìgbà tí mo ń serve ní 2017 mo rí cassava flour mo rí bread tí wọ́n fi cassava flour ṣe ni mo rí lẹ́yìn ìgbà tí mo sì bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mi ì rí fojú rí nǹkan tó jẹ́ cassava flour. ọdún mẹ́rin sígbà tẹ wà yìí káti ẹ̀ sọ pé ẹ fẹ́ sọ nǹkan tẹ́ ẹ mọ̀ but láàrin ọdún mẹ́rin nǹkan tó bá ṣáà wà ọdún mẹ́rin kò yẹ kéèyàn má ṣàláì fojú rí. so tí cassava flour bá wà àwọn major eateries tó wà lára àdúrà ó yẹ kẹ́ lè rí pé this is normal flour this is cassava flour mi rò bóyá lè dé any eateries ní agbègbè wa ṣe kárí kan tó jọ pé cassava bread lélẹ̀ cassava flour lélẹ̀. bẹ́ẹ̀ ni tá a bá kúkú dọ́jà ń sìn nígbà tí rọ̀tìrọ̀tì Nigeria rice wà á ń rí Nigeria rice lélẹ̀ foreign rice lélẹ̀. a sì ń rà a sì ń rà nítorí àwọn míì gan wà tó jẹ́ pé wọ́n tẹ̀ ṣá ó mọ́ olókùúta kò ní kankan ó dẹ̀ dùn torí àsìkò gbà tó yẹ pé àti ẹ̀sùn wá rí mọ́ gan àwa kan ti fẹ́ràn ẹ̀ tá a máa wá káàkiri pé ẹjọ́ Nigeria rice la fẹ́ torí ó máa ń dùn àsìkò wa ń sáré àsìkò wa ti sáré àlejò mi ẹ ṣé nítorí pé àpè yín ẹ̀dẹ̀ jẹ́ wà Ọlọ́run àtúbọ̀ máa gbé ọwọ́ yín lọ sókè gbogbo apá abita tó fẹ́ sọ̀rọ̀ dé kò sí àsìkò láti sọ̀rọ̀ débẹ̀ ẹ jẹ́ ara fún yín ní àǹfààní ẹ bá wa ṣe àfihàn ibi tí àwọn ará ilé ti lè bá yín pàdé lórí social media house handle yín Facebook o Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Facebook ní Isiaka Wasiu Adékúnlé Isiaka Facebook. ẹ ṣé wọn dúpẹ́ gan ni ẹ ṣé èkejì mi òjá máa fi lè ṣe ìdágbére ká lè tètè lọ darapọ̀ láti máa ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún tuntun lọ. èmi kọ́gbọ́n mo jèrè lórí ètò yìí lónìí mo nípa tiyín torí pé nínú ọdún tuntun yìí bó tẹ̀ jẹ́ pé mi ò ní di bẹ́kà bó jẹ́ pé mi ò ní bẹ́ẹ̀kì búrẹ́dì mo ti mọ̀ pé nǹkan kan ti wà tí mo tún fẹ́ dojúkọ tí mo dẹ̀ máa dojúkọ délẹ̀ tí màá dé jèrè lórí ẹ̀ lọ́dún yìí títí dọjọ́ alẹ́ òun ni báwo ni títí yín àlejò wa sociology máa ní àbí kí ló ṣe. wọ́n sì ti ń di bẹ́kà. wọ́n ti ń bẹ́kà wọ́n ní wọn ò wáṣẹ́ rí àwọn kọ́ dẹ̀ dojúkọ ọ̀sẹ̀ méjì péré náà làwọn fi jókòó sílé after NYSC ó dẹ̀ sọ àwọn. ọ̀sẹ̀ kan náà sì fi kọ́ṣẹ́ wọ́n dẹ̀ bẹ́gbẹ́ pé òun nítorí náà wọn ò ràn mí lọ́wọ́ òsì ń bẹ̀. bẹ́ẹ̀ni wọ́n fúnra ra ẹni kò ràn rẹ̀ lọ́wọ́ ọdún tuntun làwà àbọ̀rọ̀ ó tó fọmọlúàbí Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi ẹ pàdé mi náà lórí Instagram @ayọ̀ngbénu_alága bákan náà lórí Facebook Yétúndé Dúdúyẹmí lọ́dọ̀ tèmi kí n máa fi rí àtayọ̀ pàdé ká máa fi pàdé ní ọ̀la àtọjọ́ mìíràn ọjọ́ orí nígbà tí mo ń darí ètò padà sí ọ̀dọ̀ ọ̀la. ó ga jù lórí ètò lẹ́ni Yorùbá máa ń sọ̀rọ̀ wọ́n ní àbọ̀rọ̀ báyìí ni wọ́n máa ń sọ fún ọmọlúàbí tó bá dé inú ẹ̀ á máa di àwọn òdìdí àwa ti sọ ìwọ̀nba àbọ̀rọ̀ lórí ètò lẹ́ni bá ṣe ń ṣe pọ̀pọ̀ ṣìṣìn ọdún ẹ mọ̀ jẹ́ ká jẹ iyán gbàgbé ẹ mọ̀ jẹ́ ká jẹ jọ̀lọ́ọ̀fù gbàgbé pé nígbò bá ti dọ̀la ẹ̀kú ọdún àná ni aládùn ẹ̀kú ọdún àná ni o ẹ̀kú ọdún àná ló dùn bá jẹ́ kí kò fẹ́ yá ká jẹ́ tó tún ṣẹ́jú ká tó láǹsìn àti dé April a máa sọ pé first quarter ti lọ ó túmọ̀ sí pé tá a bá tètè ronú ká gbá nǹkan ẹyọ kan tá a fẹ́ mú ṣe lọ́dún yìí
gbogbo òwò tẹ́ bá fẹ́ ṣe pátápátá nítorí ẹ̀ nígbà tí àwọn darapọ̀ mọ́ wa nínú ilé agodo wa lára pé àwọn ti ẹ̀ dá ká tún sọ̀rọ̀ nípa okòwò torí bó ṣe jẹ́ ọdún tuntun yìí ká lè mọ nǹkan tá a máa tún fi ọdún yìí gbámú kí wọn náà yé dúró de ẹ̀bọ̀dá mi ẹ fún mi ní 5 naira àbọ̀dá mi ẹ fún mi ní àti mi ṣe ti gbàgbé mi sí báyìí wọ́n dẹ̀ lówó wọn ràn mí lọ́wọ́ lójoojúmọ́ òwò ayé ti dọ̀tá ẹ nítorí ìwà alápá má ṣiṣẹ́ òkú ọ̀lẹ kò sí ẹni tí kò lè dá nǹkan tó bá fẹ́ dà tá a bá sán gbàjà wa orúkọ tèmi ò tí ì padà Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ Ayọ̀olúwa ṣeunlá fún mi aláṣàkẹ́tì kankan tí ò kọ́ mọ̀ tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì lẹ́tì bẹ́ẹ̀ mi náà sọ lẹ́tà àwọn àtẹ̀jẹ́ ṣọwọ́ sí mi àti Ọ̀nàbàjọ Ọláwálé tó bá jórí Kaftan television Yorùbá lẹ́tì fẹ́ bá a sọ̀rọ̀ at Kaftan TV Yorùbá ẹsẹ̀ gbogbo nígbà yẹn ṣọwọ́ gbogbo ẹ̀ la máa rí tàbí máa fi èsì sí mo ní bá a ṣe ń dágbére fún wa léni tá à ń ṣe ọdún tuntun eré àtayọ̀ náà ni ká tó fi pàdé yín ní ọ̀rọ̀ ọ̀la àlejò wa ìwà bá a jọ̀wọ́ sí àwọn aráalé pé bye. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí lọ ní ìdájọ́ ilé ìkíni káàbọ̀ kí n tún máa fi kí orúkọ ẹ̀ kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí lọ ní ìdájọ́ iṣẹ́ gbọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ọlá Ọ̀nàbàjọ lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television Yorùbá ti yín ẹ máa yí kúrò ń bẹ́ ọ ẹ máa wo Kaftan.